tó bá jẹ́ ọkùnrin tó like sex asin tó like kó máa dóbò dáadáa, tó wá jẹ́ pé yes ó wá ní ìyàwó ti marry, ìyàwó ẹ̀ kò like sex, sórí o ní option méjì ju pé kó ní girlfriend lọ tàbí kó fẹ́ ìyàwó kejì. Agbára ẹ lè má fẹ́ ìyàwó kejì, but make sure wípé o ní girlfriend tó ń satisfy ẹ̀ ń tà. Tó o bá tó wá fẹ́ ní girlfriend, má ní ètò jẹ́ wípé yes òun náà ò like okó o, because wàá ní problem. Ó máa dàbẹ́ ní pípa tó ń waste owó ẹ ni, but tó bá rí pé yes o like sex as ọmọkùnrin, o like kó máa dóbò dáadáa, o like òbò, ìyàwó ilé ẹ kò like okó, the best thing tó lè ṣe ni wípé kó o ní girlfriend, kó dẹ̀ make sure wípé girlfriend tó níyẹn tó like sex, torí pé every time tó bá ń pè ló máa ń dá ẹ lóhùn, make sure wípé òun tọ́jú òun náà fúnra ara ẹ̀, so that anytime tó o bá ti pè pé yes o fẹ́ do, kò ní lè kọ̀, ó ti mọ̀ wípé yes o máa ń tọ́jú òun, o máa ń ṣe ẹ̀tọ́. Advice tí mo lè fún ẹ̀yin ọkùnrin tẹ́ like sex nìyẹn, tí agbára yóò dẹ̀ fẹ́ ìyàwó kejì. Tó o bá wá fẹ́ ní girlfriend yẹn, make sure wípé èyí tó like okó òun ló ní girlfriend, so that ìyàwó ilé ẹ ò ní lè ní problem pẹ̀lú ẹ̀, òun náà ní problem pẹ̀lú ẹ̀, kò jù bẹ́ẹ̀ lọ.